A kú àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjíkẹ́ Ayọ̀. Ṣé ẹ̀ ń bá wa ṣiṣẹ́ lórí gbogbo àwọn ẹ̀kọ́ wa? A ti kọ́ wa ní àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀ ní Yorùbá tá a fi kọrin fún wa wípé àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. Àìkú ni Sunday, ajé ni Monday, ìṣẹ́gun ni Tuesday, ọjọ́rú ni Wednesday, ọjọ́bọ̀ ni Thursday, ọjọ́ ẹtì là ń pè ní Friday, ọjọ́ Sátidé là ń pè ní àbámẹ́ta. Àwọn yẹn ni days of the week. Àwa fẹ́ tẹ̀síwájú kẹ́ ẹ lè mọ̀ wípé àwa Yorùbá náà àkẹrẹ̀ nínú àwọn orúkọ àti àwọn nǹkan wọ̀nyí. A fẹ́ tẹ̀síwájú lórí month of the year, àwọn oṣù tó wà nínú ọdún. Ẹ jẹ́ n kọ́kọ́ fi kọrin fún wa kó lè rọ̀ wá lọ́rùn láti kọ́. Tẹ́ ẹ bá ti fi ń kọrin, ẹ máa jó sí i, kẹ́ ẹ máa kà á. Ṣẹẹrẹ, èrèlé, ẹrẹ́nà, igbe, bìbí, ògùdù, agẹmọ, ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wàrà, bélú, ọ̀pẹ. Àwọn oṣù tó wà nínú ọdún nìyẹn. Ṣẹẹrẹ ní January, ṣẹẹrẹ. February, èrèlé. March, ẹrẹ́nà. April, igbe. May, èbìbí. June, ògùdù. July, agẹmọ. August, ògún. September, ọ̀wẹ̀wẹ̀. October, ọ̀wàwà. Ó fẹ́ jọra ọ̀wẹ̀wẹ̀, ọ̀wàwà. September, ọ̀wẹ̀wẹ̀. October, ọ̀wàwà. November, bélú. December, ọ̀pẹ. Màá tún fi kọrin sí fún wa kẹ́ ẹ máa fi kó lè máa yé yín. Ṣẹẹrẹ, èrèlé, ẹrẹ́nà, igbe, bìbí, ògùdù, agẹmọ, ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wàwà, bélú, ọ̀pẹ. Ìyẹn ni January to December ní Yorùbá. Ẹ ṣé, ẹ máa bá mi ṣiṣẹ́ lé wọn lórí. A tún máa tẹ̀síwájú láìpẹ́. Ẹ ṣé.